A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ Sátidé àbámẹ́ta ọjọ́ kẹtàlá nínú oṣù kẹsàn-án ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan nínú àwọn ọmọ oyè tó díje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party, ọ̀gbẹ́ni Peter Obi mà ló ti fi ojú wòye rẹ̀ pẹ̀lú ilẹ̀ yìí bó ti ń lọ àti àwọn ilẹ̀ òkèrè tí wọ́n ṣe ń darí orílẹ̀-èdè wọn àti àwọn ènìyàn tó ń bẹ lábẹ́ wọn. Peter Obi tó sọ ọ̀rọ̀ náà lópin ọ̀sẹ̀ nílùú Èkó níbi ayẹyẹ ilé ẹ̀kọ́ kan. Níbẹ̀ ló ti tẹnu bọ̀rọ̀ wípé orílẹ̀-èdè wa Nàìjíríà, ó ní kàkà kó sàn lára ọmọ ìyá ìyẹ́, ńṣe ló fi gbogbo ọmọ rẹ̀ bí obìnrin sí. Ó ní kàkà kí àwọn ìjọba tí a dìbò yàn, pàápàá jù sí ipò ìjọba àpapọ̀ nílẹ̀ yìí, mú ayé dẹrùn fún mùtúmùwà, ńṣe ni wọ́n tún kó ogunlọ́gọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí sínú ìṣòro pákáleke àìríjẹ àìrímu, èyí tó padà di nǹkan mọ́ ìjọba àpapọ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn. Peter Obi tó fi àpẹẹrẹ lélẹ̀, ó ní fún àpẹẹrẹ bí ẹ bá wo orílẹ̀-èdè China, orílẹ̀-èdè India àti orílẹ̀-èdè Vietnam, ó ní àwọn orílẹ̀-èdè wọ̀nyí ńṣe ni àwọn ìjọba wọn ń sa gbogbo ipá àti agbára láti yọ àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún kúrò nínú ìṣẹ́hun ìyà kí wọ́n lè wà nínú ìgbádùn, ìdùnnú àti ayọ̀ tó ń ti ìfọkànbalẹ̀. Ó ní ṣùgbọ́n ilẹ̀ adúláwọ̀, pàápàá jù orílẹ̀-èdè Nàìjíríà, ó ní ṣe ni wọ́n yọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí kúrò nínú ìgbádùn tí wọ́n kì wọ́n bọ inú ìbànújẹ́, ebi, ìpayín keke gbogbo. Gẹ́gẹ́ bí Peter Obi bó ti sọ̀rọ̀ náà, ó wá tẹnumọ́ wípé ó ní ọjọ́ tí wèrè bá ti mọ̀ wípé ohun tó ń ṣe òun kò dáa, ó ní ọjọ́ náà ni orí rẹ̀ pé ló sàn o. Ó ní wọ́n bá ti ń lé ewúrẹ́ títí bí wọ́n bá lè kan ògiri, ó ní ọjọ́ kan náà ni yóò yọjú padà sí ẹni tí ń lé bọ̀. Ó ní ó dá òun lójú wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ pé gbogbo apáta o ní iye wa yóò sọ láti jà fún ẹ̀tọ́ ara wa, láti bọ́ kúrò lọ́wọ́ àwọn ìjọba amúnisìn èyí tó ń darí orílẹ̀-èdè yìí. Ẹni tó ti fìgbà kan jẹ́ olórí ọmọ ẹgbẹ́ kan èyí tí wọ́n pè ní Ìlànà Ọmọ Oòduà Worldwide, ọ̀jọ̀gbọ́n Wálé Adéníran, ohun mà ló ti ké sí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàfàtà láti fọwọ́sowọ́pọ̀ ṣùgbà ààrẹ Bọ́lá Ahmed, èyí tí í ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ lásìkò yìí. Adéníran èyí tó sọ ọ̀rọ̀ náà ní òpin ọ̀sẹ̀ tó kọjá sọ di mímọ̀ wípé òwe Yorùbá tó ní tẹnitẹni tàkísà ń ta àtàn, ó ní ọmọ ni ò lè dì sídìí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíín. Adéníran ní àsìkò ti tó fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá láti ṣùgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu, pàápàá jù láti ṣe àtìlẹ́yìn fún kó lè ṣe àṣeyọrí o nínú àwọn àdáwọ́lé rẹ̀ gbogbo ní orílẹ̀-èdè yìí pẹ̀lú bó ti ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ. Adéníran èyí tó ti fìgbà kan jẹ́ àwọn tí wọ́n ń jà fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá èyí tí wọ́n pè ní Yorùbá Nation láyé ààrẹ àná olóògbé Muhammadu Buhari, èyí tó ń pè fún wípé kí orílẹ̀-èdè Yorùbá yọ kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà. Báyìí ló ti wá ń pè fún ìfọwọ́sowọ́pọ̀, ìṣọ̀kan, ìfẹ́ àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Yorùbá lápapọ̀, léyìí tó sì ké sí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá nílé lóko lẹ́yìn odi láti rí dájú wípé wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó lè jáwélúborí ò sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí lọ́dún 2027. Gẹ́gẹ́ bó ti sọ̀rọ̀ náà lánàá lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Òṣogbo tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun. Adéníran tó ti fìgbà kan jẹ́ alámòjútó tẹ́lẹ̀ rí nílùú Òṣogbo tí ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun ló pe gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá tó ń bẹ lẹ́yìn odi ilẹ̀ yìí láti ṣe gbogbo ohun tó tọ́ àti ohun tó yẹ o kí wọ́n lè rí dájú wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ṣe àṣeyọrí nínú àwọn àdáwọ́lé rẹ̀ gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà, kí orúkọ rẹ̀
kó lè wà nínú ìtàn àwọn olórí èyí tó mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà. Iná ọmọ òrara mà ló ṣiṣẹ́ ibi nínú àwọn yàrá ìtajà kan nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ èyí tí ó tẹnubẹ́pọ̀ yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde látọwọ́ ẹ̀ka iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó ń paná tí wọ́n sì ń dóòlà ẹ̀mí ni wọ́n fi ìròyìn náà léde wípé ìṣẹ̀lẹ̀ jàǹbá iná ọ̀hún èyí tó ṣẹyọ látara iná kan èyí tí wọ́n tàn ní òru mọ́júmọ́ ìdájí ọjọ́ Jímọ̀ ní nǹkan bíi aago 2 òru, èyí tí wọ́n ní iná náà ó dédé sọ lára àwọn iyàrá ìtajà tó ń lọ bíi 11, ṣùgbọ́n èyí tó jẹ́ wípé 4 báyìí nínú ọ̀hún ló jó gúdúgúdú délẹ̀ tó ń ti ọjà owó iyebíye mílíọ̀nù tó ń bẹ nínú àwọn ilé ìtajà 4 náà kúrò nínú 11 ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn èyí tí àjọ panápaná ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi léde, wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nínú gáràjì bí wọ́n ti ń wọ mọ́tò ìlú Ṣakí ní àdójúkọ Trans Amusement Park èyí tó wà nílùú Bódìjà nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní aago 2 òru ní ìṣẹ̀lẹ̀ jàǹbá iná ọ̀hún, ṣùgbọ́n ìròyìn ayọ̀ tó wà nínú ìròyìn ọ̀hún èyí tí àjọ panápaná ìpínlẹ̀ Ọ̀yọ́ fi léde ní wípé yàtọ̀ sí ọjà owó iyebíye tí iná náà jó délẹ̀, wọ́n ní kò sí ẹ̀mí kankan tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Ní gẹ́rẹ́ tí ilẹ̀ mọ́ ni àwọn tó wà ní ẹ̀ka ìdófo ẹ̀mí àti ìdóòlà ẹ̀mí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ṣe àbẹ̀wò síbẹ̀, èyí tí gómìnà Ṣèyí Mákindé tó sì kí gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí wípé kí wọ́n kú àmúmọ́ra ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò wo ọ̀nà eléyìí tí wọn yóò gbà láti fi ọ̀rọ̀ ọ̀hún ṣe ìtùnú àti mú ẹ̀rín bá wọn lórí àwọn tó pàdánù ọjà owó iyebíye síbi ìṣẹ̀lẹ̀ iná náà. Ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò èdè Yorùbá eyín arábìnrin Dòyìn Kúkọ̀yí òun mà ló ti padà sọ̀rọ̀ lórí awuyewuye ìròyìn kan tó ń lọ ní ìgboro ayé lórí fọ́nrán rẹ̀ kan àti ti gbajúgbajà òṣèré ọkùnrin ni eyín Táíwò Hasan tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó, lórí wípé Dòyìn Kúkọ̀yí ní ọ̀pọ̀lọpọ̀ ròyìn ló ti ń lọ ní ìgboro ayé èyí tóun sì ń fetí òun gbọ́ àti àwọn àkọọ́lẹ̀ gbogbo wípé Ògògó tí ṣe Táíwò Hasan ó ti fẹ́ òun níṣu lọ́kà gẹ́gẹ́ bí ìyàwó kẹta sínú ọ̀dẹ̀dẹ̀ rẹ̀. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ẹnu onípọ̀n láti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tà o. Wọ́n ní akú arápá báyìí ló kángun sí Ọlọ́run, ọ̀rọ̀ tó bá sì sọ àti òde ọ̀run náà ló ti wà. Dòyìn Kúkọ̀yí ti wá sọ̀rọ̀, ó ní fọ́nrán àti àwọn àwòrán tó ṣe àkásílẹ̀ òun pẹ̀lú Táíwò Hasan Ògògó èyí tí wọ́n jọ ṣeré lọ́kọláyà bí ẹni tó ṣe ìgbéyàwó. Ó ní sinimá kan èyí tí òun pẹ̀lú Ògògó tí wọ́n jọ ṣe lọ́dún 2022 ńlá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lọ yọ àwọn àwòrán rẹ̀ jáde. Ó ní nínú sinimá náà òun ṣe ìyàwó ilé fún Táíwò Hasan tí ṣe Ògògó tí wọ́n sì ṣe ìgbéyàwó nínú sinimá ọ̀hún èyí tí àwọn ènìyàn tí wọ́n lọ gé ẹ̀ka ibi wọ́n ti ṣeré ìgbéyàwó èyí tí wọ́n fi léde pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àkọlé wípé Ògògó ti fẹ́ òun níṣu lọ́kà sínú ilé rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó tóun sì jẹ́ ìyàwó kẹta o. Ṣùgbọ́n Dòyìn Kúkọ̀yí ti wá sọ̀rọ̀ wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ó ní lótìtọ́ òun lódodo, ó ní ẹ̀gbọ́n sí àbúrò ní ìbáṣepọ̀ tó ń bẹ láàrin òun pẹ̀lú Ògògó. Ó ní bẹ́ẹ̀ sì rèé Ògògó jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré èyí tí òun tẹríba fún lágbolé amúlùúdùn tó sì jẹ́ bí ọ̀gá sí òun. Ó ní nípa ìdí èyí kò sí nǹkan tó jọ lọ́kọláyà láàrin òun pẹ̀lú Ògògó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti Yorùbá tóun ti òyìnbó nílẹ̀ wa Nàìjíríà, arábìnrin ní Nkechi Blessing màá ló ti fi gbéta báyìí lórí ipò tó wà wípé kò súnwọ̀n fún obìnrin láì ní adé lórí. Ó ní èyí ló jẹ́ ìgbà àkọ́kọ́ tóun yóò pẹ́ kó tó di pé òun ní ọ̀rẹ́kùnrin tàbí tóun yóò wà nínú ìfẹ́ pẹ̀lú ọkùnrin. Nkechi Blessing tó sọ̀rọ̀ yìí lásìkò tí ó ń farahàn
lórí ètò kan èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ṣe lálàyé. Ó ní bóun bá ti ní ìpínyà láàrin ọkùnrin ó ló pẹ́ jù àárín ọ̀sẹ̀ kan sí kejì òun ti ní olólùfẹ́ tuntun míì tó sì jẹ́ wípé bí nǹkan ti ń lọ rèé. Ó ní ṣùgbọ́n láti bí ọdún kan báyìí láti ìgbà tí ìpínyà tó ti dé báwọn pẹ̀lú olólùfẹ́ òun ọkùnrin, ó ní títí di àsìkò tí òun farahàn lórí ètò yìí kò sí ọkùnrin kankan tó wà nínú ayé òun, bẹ́ẹ̀ sì rèé kò sí ọkùnrin kankan tó dẹnu ìfẹ́ kọ òun. Nkechi Blessing ní èyí mú ẹ̀rù láti bá òun kó má jẹ́ wípé ọ̀rọ̀ yìí ó ti di nǹkan tó ti mú ọ̀rọ̀ ètùtù tàbí ìfura dání. Nínú ọ̀rọ̀ tí Nkechi Blessing sọ, ó ní òun rọ àwọn ọkùnrin tó bá ní ìfẹ́ láti fẹ́ òun gẹ́gẹ́ bí aya kí wọ́n nawọ́ ìfẹ́ sí òun nítorí pé lọ́wọ́ yìí òun ò sí lábẹ́ òrùlé ọkùnrin kankan, bẹ́ẹ̀ sì rèé kò sí ọkùnrin kankan nínú ayé òun èyí tí òun pẹ̀lú rẹ̀ tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Nkechi Blessing tó sọ lórí ètò ọ̀hún. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́tun rẹ̀ míì nílé iṣẹ́ wa. Mo gbà ládùúrà wípé ilé ò nílé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.